Ojútáyé Gist TV, kindly subscribe. Ó mà ṣe o, òkú Òkìkí Ọ̀ṣìn Jàmọ́lẹ̀ àgbà òṣèré òun náà ń gbé lọ yìí. Ẹ mọ̀ pé òkú ìmọ̀le ni èyí ló fà á tí wọ́n fi tètè fẹ́ sin àti wípé ìjàmbá ọkọ̀ ni ó ṣekú pa Òkìkí Ọ̀ṣìn Jàmọ́lẹ̀. Ó mà ṣe o, ó lágbára, ilẹ̀ ń jẹ̀yàn. Eléyìí lágbára o. Ẹni tó jẹ́ pé òun ló ṣe fọ́nrán fídíò níbi títí ń jó, tí ń yọ̀, tí ń dunnú, ó sì wá tún wá dẹni tí wọ́n ń rù dìgbàdìgbà, táwọn ń rù dìgbàdìgbà lọ sí ìtẹ́ láti lọ sin. Ẹ̀mí tó ti jayé pẹ̀lú àwọn èèyàn tó wá di pé wá ń padà lọ di ohun tó ń rù lọ sí ìtẹ́ nínú igbó láti lọ sin. Níbí ẹ jẹ́ ká gbà wípé ilé ayé yìí kò sí ń tá a mú wáyé, kò sí ń tá a mú lọ o. Òkú Òkìkí Ọ̀ṣìn Jàmọ́lẹ̀ òun nẹrí tán rù lọ́hùn tí gbogbo àwọn èèyàn sì péjọ tí wọ́n ń banújẹ́ tínú anybody ń bàjẹ́ fún ikú àgbà òṣèré yìí tá a mọ̀ sí Jàmọ́lẹ̀. Ó ti kọ gbogbo àwọn èèyàn lóminú. Ó mà ṣe, ilẹ̀ ń jẹ́ èèyàn. Kọ́lọ́ ń bá wa délẹ̀ fún Òkìkí Ọ̀ṣìn, kó délẹ̀ rẹ fún ibi tó bá sùn sí, ilẹ̀ rẹ ni kọ́lọ́ ń ṣe. Ó lágbára, omi bọ́ lójú. Agbé fọ́, ìkòkò fọ́, ó dànù tómitómi. Àgbà òṣèré tó lógo ó kú tògótògó. Ẹ bá mi sàmì àdúrà yìí nínú comment section. Àní kú tògótògó, àní fi kú, àní fi lókìkí. Òkìkí lórúkọ tákùnrin yìí ń jẹ́. Òkìkí lórúkọ tó wà ní, Òkìkí wà lára orúkọ tọkùnrin ń jẹ́. Wọ́n tún wá ń fi ikú pòkìkí rẹ̀ síta. Ẹ bá mi sàmì àdúrà yìí nínú comment section. Wọ́n ní fi kú fún wa lókìkí o, àní fi kú lókìkí, àní bá wọn kú kékeré, àní rúwà dìgbàdìgbà, bá wọn gbélé ayé sóhun rere, mèremère báyìí lójú rẹ rí. Ẹ̀yin tẹ́ ń wo fídíò ìfọ́nrán yìí, ẹ má ṣàfihàn láti máa ṣàdúrà sínú comment section wípé ní fi kú lókìkí o, àní fi kú lókìkí o. Òkìkí Ọ̀ṣìn, ó kọ ìró, ṣùgbọ́n ọ̀nà tó kọ ìgbàrú òun ló lágbára. Òkìkí, mo gbàládùúrà wípé bọ́dún yìí ti ń lọ, ẹ̀mí wo ò ní lọ sí i. Ọdún 2026 yìí, ọdún ayọ̀ ni ó jẹ́ fẹ́mi àti ẹ. Tó o bá nígbàgbọ́, ṣàdúrà sínú comment section, kó o wá subscribe pẹ̀lú inú kan ọ̀nà kan wípé òde tí ń lọ tí ì ní dé, Ọlọ́run ní jẹ́ ń bá wọn lọ́bẹ̀ wò. Pàtí tán pè mí sí tí ń wàá lọ, tí ń jàǹbá kan wàá ṣẹlẹ̀, Ọlọ́run ní jẹ́ ń bá wọn tẹ̀ta pàtí bá wọn. Ọlọ́run mọ̀ ṣàánú wa, kọ́wọ̀ mọ̀ jẹ́ fún wa lóko, kó mọ̀ jẹ́ fún wa lódò, kọ́wọ̀ mọ̀ jẹ́ fún wa ní ibi gbogbo. Ǹjẹ́ arákùnrin Òkìkí Ọ̀ṣìn náà lẹ̀ wò níbi títí ń dẹ́rìn pòṣónú yìí, títí ń ṣeré orí ìtàgé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀, lẹ́ni tó jẹ́ wípé jẹ́jẹ́ rẹ̀ ní ń lọ. Wọ́n ní ilé ayé yìí àwa máì lọ́kàn ò sí o. Gbogbo wa ńlá dágbádá kú, kọ́dún jìnnà síra wọn o. Mo gbà ládùúrà sí i. Ọwọ́ tó fi ń subscribe yìí ò ní fi gbọ́mọ sí. Ọwọ́ tó fi ń like, tó fi ń subscribe, tó fi ń comment yìí, ohun rere ló fi máa ṣe. O ò ní wo ohun tí ó kó bọ́ o. Ò ní pàdé tí ó jẹ́ ọ́. Èmi àti ẹ lọ́dún yìí àjọ máa ṣoríire ní. Oríire lájọ máa ṣe. Ní gbọ́rọ̀
fọ́tò tó fáìn jù nínú fọ́nrán fọ́tò wa wọn ní fi sára ẹbí wa o. Ẹ sàmì àdúrà yìí nítorí ipò tí Òkìkí Ọ̀sìn tó gbà jọlọ ní pé ipò tó lágbára ni o. Ìjàmbá ọkọ̀ yìí ṣe nǹkan kékeré. Ẹ̀yin tiwa lórí Ojútáyé Gist TV ẹja mọ kó fàdúrà o. Èmi máa ń tẹ̀ mọ́ yín létí wípé gbogbo nǹkan tó bá wà nílé ayé yìí ló nílò àdúrà. Ẹ má jà ní wípé àsìkò rẹ̀ ló tó nìkan. Ọlọ́run nìkan ló mọ àsìkò ẹ̀dá o. Bẹ́ẹ̀dá bá ti dé bus stop lóòótọ́ lódodo yóò sọ ni. Ṣùgbọ́n mo wá gbàládùra wípé àní kúkúkú ní kékeré, àní bá wọn dàgbà sí èrè. Á dàgbà, á dògbò, á fi parí, á sì fèrègì jóbi. Ogbó yóò jẹ́ kó máa gbó. Gbogbo àwọn ẹni tí bá ti ń like tó bá ń subscribe ẹ máa gbó, ẹ máa dàgbà. Àwa a ti gbàdúrà, a ti bọ́lọ̀ sọ̀rọ̀, Ọlọ́run sì ti gbọ́. Kọ́lọ́run wá bá wa forí gbogbo ẹ̀ṣẹ̀ arákùnrin Òkìkí Ọ̀sìn jàmọ́lẹ̀. Kọ́lọ́run bá fọ̀run kẹ́, kó fi gbogbo orí ẹ̀ṣẹ̀ rẹ̀ kó fi jìn ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀mí mímọ́. Gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó bá wù kí Òkìkí Ọ̀sìn kó lè ṣẹ̀ wọ Olódùmarè wo wákàtí àsìkò yìí kó bá wa tẹ sáfẹ́fẹ́ rẹ̀, kó bá wa dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Nítorí ẹni tó kù bá ti kú, àdúrà báyìí ń lò ó fẹ́. Mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ rọ̀jò àdúrà sínú comment section, kẹ́ ẹ mọ ṣàdúrà fún, kẹ́ ẹ bá tọrọ foríjì ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn nǹkan tó bá ṣe tí òun ò mọ̀ pé òun ṣẹ̀ tí ọlọ́jọ́ fi dé tó sì jẹ́ṣẹ̀, ẹ bá wa gbàdúrà fún kọ́lọ̀ tẹ sáfẹ́fẹ́ rẹ̀ o. Àní fi irú eléyìí àní fi gbà fúnra wa o. Á dàgbà, á dògbò, á fi parí, á fèrègì jóbi. Ẹ wò, ilé ayé ti di nǹkan o. Ọ̀rọ̀ bandit ní sì ń lọ lọ́wọ́lọ́wọ́ tá àti ìrí yanjú. Táwọn orílẹ̀-èdè president Nàìjíríà Ààrẹ Tinubu tàn tí rí nǹkan kan ṣe sí. Ẹni a tún gbọ́ ikú Òkìkí Ọ̀sìn. Ní fi kú lókìkí lẹ́nu tó lọ sí Mẹ́kà tó lọ gbàdúrà sọ́lọ́run. Sáà ní pé kò ń gbàdúrà ni, sáà ní pé kò ń gbàwẹ̀ ni, sáà ní la ta sí léyà tán ní kò pẹ́ yìí tá a bọ́ lọ́n sọ̀rọ̀ tọ́lọ́run sì gbọ́. Sáà ní kò ń gbàdúrà ni, sáà ní kò ń ó tásìkò ní. Bẹ́ẹ̀dá bá ti dé bus stop dandan lẹ̀dá ó sọ. Mo wá gbàládùra wípé á dàgbà, á dògbò, á fi ó parí, á fèrègì jóbi. Àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Òkìkí Ọ̀sìn tó bá wá jẹ́bà náà ni ó dàrínà kò, ó dojú àlà. Ó dìgbà ó ṣe.